ọ̀tá lè dọ̀rẹ́ ọ̀rẹ́ lè dọ̀tá ṣùgbọ́n ilẹ̀ Yorùbá yìí ẹ dákun nígbà tá a ti wà láyé kójú àná rí dáadáa rẹ̀ ká má ma sọ̀tàn £1 million ní wọ́n fi kọ́ Premier Hotel nìbàdàn. A ní gbogbo industry tí ẹ ń ṣe, a ní láfíà canning industry tí ẹ bá fẹ́ jẹ ọbẹ̀ ẹ̀gúsí ní gbogbo ìgbà wọ́n ti ń fi sínú agolo tí ẹ bá dà sí ní tó ṣe ọbẹ̀ ẹ̀gúsí mi ò ní mọ èyí tó wà ní agolo. Mango à ń jẹ for the 9 months of the year là ń jẹ mango. Nígbà tí wọ́n fẹ́ ṣe di Tiger and Jinfuma middleweight championship of the world 1964 nígbà tí Jack Solomon tó máa promote yẹ ó wá inspect ó wá yẹ gbogbo àǹfààní tó wà ń bẹ̀. Nígbà tó dé ní toilet ó ní kàn mú toilet paper wá ó ka báyìí ó sọ sínú water closet ó press 60 yẹn báyìí ó sì ń kà 1 2 3 ó kà dé 10 seconds kí ni ẹ stop only your technician are very very good, they are expert. Wọ́n fẹ́ jàjà lálẹ́ bó wá sí jàjà lálẹ́ tí bó láti ríra wa wọ́n wá ní ká wá sí Liberty Stadium nírọ̀lẹ́ wọ́n tan floodlight ó sì mú coin ó ta sókè ó ní kan mọ́ mu ó ní tá a bá dúró bí tá a bá lè wo side wo ló face up ó ní náà yàn ọ̀dà nígbà tó ó ní náà olóda ó ní this is a crown side only your engineers are one of the best in the world. Jack Solomon.